kù nísìn kò sí tí ó rí lẹ̀ àwọn àfáà ní orí èébù ìpọ̀ àwọn àfáà sáà ń búra wọn àwọn àfáà sáà ń dáadáa sí ara wọn ni. كثيرا ونشكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى كلام قديم لا يمل سماؤه تنزع عن قول وفعل ونية تنزع عن قول وفعل ونية أشتفي من كل داء ونوره كل داء ونوره دليل لقلبي عند جهل وخيرتي فيا ربي متعنا بسر حروفه ونور به قلبي وسمعي ومقلتي ونور به قلبي وسمعي ومقلتي يا جماعة نعم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ẹni tí èwú àkọ́kọ́ ewu tí ẹ̀fẹ̀ mọ́ sí nílẹ̀ kejì. bismillahir rahmanir rahim. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. arrahmanir rahim. maliki yawmiddin. ملك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى أهله وأصحابه وسلم. الله بوكي النبي محمد صلى الله عليه وسلم. صلى الله عليه وسلم. ọlọ́run bá wa gbé ẹ̀nẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam. àwọn aléèrè àwọn ìyàwó àwọn ọmọ àwọn sàhábà àwọn al-muhajirun àtàwọn ansar ọlọ́run bá wa kẹ́ wọn papọ̀ máa nẹ́bí. amina. ọlọ́run wọlé abẹ́rẹ́ wa kẹ́ ọ̀rọ̀ wa àfáàgbà tí wọ́n sùn lábẹ́kúta. rahimahullahu ta'ala. ọlọ́run bá kẹ́ ọ̀rọ̀ wa làjí àgbà. rahimahullahu ta'ala. olúwa abẹ́rẹ́ mi lákùn bá wa kẹ́ ọ̀rọ̀ wọn níwá sí àgbáyé. rahimahullahu ta'ala. ọlọ́run abẹ́rẹ́ bá wa kẹ́ ọ̀rọ̀ wa lájèjì. rahimahullahu ta'ala. bàbá kí ọ̀bá lágbàáyé. rahimahullahu ta'ala. àti gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ. rahimahullahu ta'ala. àtàwọn òkú tiwa náà. rahimahullahu ta'ala. ọlọ́run pàwọ́pọ̀ kẹ́ Ànábì Muhammad. amina. jama ẹsẹ̀ àmì ẹ̀mọ́ bá lókun lálẹ́ kìyàmà. amina. bisimilahi kul huwa Allah. bismillahir rahmanir rahim. kul huwa Allahu ahad. الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد آمين. gbogbo ẹ̀yin obìnrin tẹ́ ń wá dáadáa yìí àti dá yín mọ̀ wọ́n bá dá lẹ́yìn láti lè kájírí wájú lẹ̀ ẹ́ jòkó kì í ṣe táwọn alájà kan wà dé tí léèsì ọmọ ataná wọn àti ní ìyìn wọn bọ̀ sẹ́yìn ẹ̀yin lè ti ń wá láti jẹ ilahi laqad jammat dhunubi wa zallati. Bàbá wa Mágàjí Tẹ̀gbẹ́sùn, ọlọ́mbà ṣe ọ̀bá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Àmín.
má pa bàbá wa Mágàjí Tẹ̀gbẹ́sùn lẹ́kún Ọlọ́run. Gbogbo àwọn ọ̀dọ́ tí ń bẹ nínú Tẹ̀gbẹ́sùn èyí tó ti níṣẹ́ Ọlọ́run jẹ́ ọmọ sí lọ bẹ́ẹ̀. Èyí tí ò tí ì níṣẹ́ Ọlọ́run bá wá sẹ́rí fún wọn. Gbogbo àwọn olórí community wa ní Tẹ̀gbẹ́sùn ní Alhaji Zakariya Suba bẹ́ẹ̀, Alhaji Sa'aka Gawan, Alhaji Abdulhamid Gawan, gbogbo wọn bẹ́ẹ̀ taari mọ́dákọ̀ wọn Ọlọ́run bá san wọ́n lẹ́san lórí. Àwọn ni wọ́n ń jẹ́ kí wà sí ìrora máa lọ bí ti ń lọ jẹ́ẹ́jẹ́ tí ò sí wàhálà mọ́. DPO wa níyìn àti Commissioner of Police headquarter Ọlọ́run bá san wọ́n lẹ́san lórí. Commissioner of Police ní tẹ́ ẹ bá ti ṣe lòun náà ṣe. Ẹ̀wọ̀n amẹ́rẹ̀ẹ́rin tí ń bẹ mọ́ndàlá láti jẹ́ adájọ́ lọ́gbẹ̀yìn ọdún. Bí wọn náà bá ti lè lágbára àgbàdédé tó bọ́m ọdún ìyẹn ọdún. لقد جم بذنوبي وزلتي. Ẹni ọba lè wù sí èrè, àwọn mọ́dàlá náà rẹ́dí gbọ́dọ̀ sí èrè ńlá àwọn làwọn tọ́jú ní Ọlọ́run. إلهي لقد جمت ذنوبي وزلتي. Àmọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń wá ẹlòmíì jókòó lórí ọ̀kadà rẹ̀ ẹlòmíì gbẹ̀kẹ̀ síwájú báyìí ń wò ó dúró gbogbo ibẹ̀ tẹ́ wá gbọ́rọ̀ Ọlọ́run yìí ọlá àfáà mi wájú ọjọ́ mi Ọlọ́run sì ń tẹ́ ń bá fẹ́ fún mi. Àmín. Àwọn èyí tí ó sì tí mọ̀nà tẹ́hùn tó yẹ kó gbogbo láyè pariwo àsínú igbó nílò ọmọ lè níbẹ̀ ẹlòmíì mú ń bí alómú lọ kọ̀rọ̀ kan bẹ̀ tí ń lọ tẹ̀ ẹtì tìmọ̀tìmọ̀ títẹ̀ ẹ̀rọ lẹ́sì àjàjá àti. Ilahi laqad jammat dhunubi wa zallati. Ìwọ mú ní àná ọ̀bẹ náà ní ara rẹ̀ wọ́n mú ọlọ́kọ́ náà bẹ̀ sọ́mọ rẹ̀ wọ́n mú ọlọ́kọ́ náà bí wọ́n ti mú kíní bẹ̀. Wa salihu a'mali qalil wa asdaru. Fáàrí ara rẹ̀ bẹ́ẹ̀ kọ́ mọ bí ṣe fáàrí. Tó o gbogbo tó jẹ́ kọ́kọ́ rẹ̀ gan tó fẹ́ fi ọfọ̀ wọ́kà òun náà ṣe báyìí. Ẹ á tọ́ kíní lẹ̀ ń bẹ̀ wọn. Bàbá kó kíní ìdájí ká jù àtúntẹ̀ fọ́ọ̀n láì sí kọ́bẹ́kọ́bẹ́. Ilahi laqad jammat dhunubi wa zallati. Ẹ̀dá kan yóò bú Ahmed Muhammad. Wa salihu a'mali qalil wa asdaru. Àwọn tí ń bá wa ṣẹ́ẹ̀sì ẹ́ńjìnì wa lẹ̀ ń wò yìí àti ìgẹ́tì ẹ̀ tí wọ́n sọ fún wa nísìnyí pé agbada yìí kò ṣiṣẹ́ ó tún ní di jẹnẹrétọ̀ ọ̀kẹ́ kárí kó dàlú tiẹ̀ lágbára Ọlọ́run gbèjà jẹnẹrétọ̀ tuntun wáyé la tọ́tún ẹgbẹ́ kan fún ẹ́ńjìnì ẹgbẹ́ kan fún kìíní àmọ́ òun jẹnẹrétọ̀ tí wọ́n gbé wa wọ́n mọ̀ yẹ owó ẹ̀ lára wá sí. Ilahi laqad jammat dhunubi wa zallati. Ṣé bá bá ọjà mú òtún ra jẹnẹrétọ̀ yìí lọ? Nígbà tí ọba ìjọ mẹ́rin ara jẹnẹrétọ̀, àmọ́ wọ́n sí èyí tá à ń dá lọ ya ìgbà tó. Afẹ́ra gbada, ẹ̀rí jìnnà, káàtì ẹ̀rí mẹ́ta, àbí mẹ́rin àbí. Ṣé fúkẹ́ lè yàn àbí wọlé? Eléyà rere yìí ara náà ni ẹ̀jẹ̀ máa gbọ́ ara Na'am. ara àti ara ẹjẹ́ àgúgbí yìí ń dá kọ́bọ̀ rẹ̀ sí mbẹ̀. Wa salihu a'mali qalilun wa asdaru. Eléyìí mú ọ̀la ara. Wa salihu a'mali qalilun wa asdaru. Èyí ṣe ká ara mi léwu. Àwọn wà ń tàbá wọn. Ṣé yóò sì yóò pìkì dáadáa? Eléyìí ló kùtà ara. Wà á fẹ́ràn àwọn náà. Kákọ́ bí ẹni tẹ̀sílẹ̀ lánàá, insha Allah. Àwọn tó fi pèsè tí wọ́n ní àwọn dúró. Kìí ṣe ẹ̀yìn láti lẹ́nu ajé àní oyin pupa wọn. Dúdú ìrìn kí ni kí wọ́n yìí? Àwọn alátàrí náà máa jẹ́ àní pupa wọn ṣúṣì ẹwà bákínní owó ebíye jẹ́. Àgbẹ̀rẹ̀ rí oúnjẹ o. Àwọn tó máa ṣe ni wọ́n máa ṣe.
èyí tá a lò kù ẹ̀ ṣe rẹ̀ bá jẹ́ fúnfún ìfúnfún ẹ̀ ṣe rẹ̀ bá ti ṣe. ilahi laqad jammat dhunubi wa zallati. ó bá àwọn èèyàn wa tó ń gbé bí wọ́n kí ní kejì òní jẹ́ wọn lè wá lónìí tí wọ́n lọ́n bá ṣe fáwọn àtàwọn lónìí mọ́ta ṣe fáwọn náà. asalihu a'mali qalilu wa asgaru. alájẹ ẹlẹ́gẹ́ à ń bẹ́ńlẹ̀ àsínlógún bàbá ìtì máa wá nù à nídìí ká máa ṣàdúrà fún yín ọlọ́run mọ nǹkan wá ń ṣe à ń bẹ́ńlẹ̀ àsínlógún ó ti wá nù àwọn ọmọ wa ń jíṣẹ́ tẹ̀ ń pè ní èmi tí mo lọ́ọ́ pariwo à ń bẹ́ ń bàdàn lánàá wọ́n lọ́ọ́ pè èmi ti sùn èmi tí mo lọ́ọ́ ṣe wáyé fún níjẹ ìjẹ ẹni tọ́hún èyí ń bẹ ní Mùṣí ìjẹta èyí ń bẹ ní computer village níkẹjà lónìí ìwọ̀n bẹ lọ́yọ̀ọ́ gbogbo ìlọ́yọ̀ọ́ ní wọ́n bẹ̀ níyì tẹ̀yìn ti sùn bẹ́ẹ̀ bá ń pè yìí ẹmọ́bìnrin pé ní gbé mo ti sùn yìí. wasalihu a'mali qalilu wa asgaru. àbá níṣẹ́ eré mi kéré ẹ̀yin jàmá ẹ farabalẹ̀ iṣẹ́ eré mi ó kéré ìwọ Ọlọ́run. wasalihu a'mali qalilu wa asgaru. ìrírí mi kéré púpọ̀ ọ̀rọ̀ rẹ̀ mi kéré púpọ̀ ìwọ Ọlọ́run ìwà rẹ̀ mi kéré púpọ̀ àníyàn mi ga àníyàn rẹ̀ mi kéré púpọ̀ ìwọ Ọlọ́run. wa inni azimu wal maharimu maqsadi. bóòdù àgbègbè àwọn ẹbí Ọlọ́run báyìí. ala rajmi anni fil ibadati aqsuru. ọ̀nà wo lè wọ́n gbà ọ̀nà wo ni wọ́n gbà àti kọ́ ló wọ́n wọlé Ramadana yìí báwo gbé ẹsẹ̀ wa dànù mọ́jà sẹ̀mí ìmọ̀ Ọlọ́run. wa ma dalladhi ad'u wa ahtifu hafwati siwaka ayama talama kunta tadfira. Ọlọ́run ó ti pẹ́ tó o ti máa bẹ̀rẹ̀ ìjà àwọn èèyàn bá bá ti láwọn òṣè nǹkan ọ̀hún mọ́ àwọn òdòbí ẹ̀sẹ̀ ọ̀hún mọ́ àwọn òrìrìn búùnì mọ́ àwọn òhùwà búùnì mọ́ àwọn ọ̀làníyàn búùnì mọ́ àwọn òṣèṣe búùnì mọ́ àwọn ọ̀bọ́mọ̀nì kejì lòpọ̀ nílòpọ̀ búùnì mọ́ ni Ọlọ́run ó sì mójúkò fún gbogbo wa yìí náà Ọlọ́run. وهذا اعترافي فاستجب كل دعوتي. Ọlọ́run orí mi báyìí gbogbo tí ń bá bẹ̀rẹ̀ fáwọn jàmáà yìí Ọlọ́run bọ́ bá ń ṣe fún wa. فإنك حقا بالإجابة أجدر. Ọlọ́run kò sí tó mú ọ dárí ní tó mú Ọlọ́run dárí náà ní pé mójúkò fẹ́ dà kọ́ ọmọ sì wo tó ṣe mọ́. Ọlọ́run ṣe lọ́fẹ̀ẹ́ nípa ọ̀kan wa yìí. آمين. Alájì ẹlẹ́gbẹ́ bí ẹ bá yẹ Facebook nísìn kò sí tí ó rí lẹ̀ àwọn àfáàní òní èébú ìpọ̀ àwọn àfáà sáà ń búra wọn ni àwọn àfáà sáà ń dáadáa sí ara wọn ni èyí wá ṣe tó rí báyìí àwọn àfáà ẹwà tún ayé sí àwọn làwọn ń da yé lọ́rọ̀. إذا فسد الأنام فأصلحوهم. ẹ̀yin àfáà báyé bá ti bàjẹ́ tó gbólúgbó musu ẹ tún ṣe. إذا فسد الأنام فأصلحوهم. báyé bá ti tó gbólúgbó musu ọjà pọ̀ mọ́ra wọn ẹ̀yin àfáà wọ́n wá wádìí ẹ̀yin náà wà tún ṣe. أيا علماءنا أنتم كملح. ẹ̀yin àfáà tẹ́ ń bẹ tẹ́ ẹ já ṣáájú wa antum kamilẹ̀ ẹ̀ẹ́jọ́ kankan iyọ̀ la fi yíyọ bàbá tọbẹ̀ wọn ní ọbẹ̀ yá ṣe wá tẹ́ báyìí ẹ fi yọ̀ sí wọ́n bá sì fi yọ̀ sí tí ọjà yóò fi dùn iyọ̀ lẹ́yìn àfáà. أيا علماءنا أنتم كملح. أيا علماءنا أنتم كملح. Bàbá ògbóni búùkù àárín kankan mọ́ ọ̀rọ̀ àwọn àfáà eléyìí ń bú eléyìí
yàkàyàkà eléyìí ń bú bàbá eléyìí ń bú ọmọ eléyìí ń bú ìyàwó sì rẹ lómi ìtẹ́ẹ̀tì mọ̀ pé lẹ́yìn èébú lọ́wọ́ abú ńgbẹ́ bàbá kọ́tùnù tó ń bẹ lẹ́yìn ẹ̀ ti mọ̀ pé yàrá àwọn alájà lọ́wọ́ yàrá àyà rẹ̀ lọ́wọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Gbogbo àwọn afáwa lọ́n bá kẹ́wọn àfáwa tá a tún lò lọ́wọ́ náà lọ́n bá ṣe dáadáa fún wọn ọ̀pọ̀ ìbù wọn lò èsì ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ kí n tiẹ̀ lórí ọ̀rọ̀ wo ní lọ tí wọ́n fàwọn ọlọ́rọ̀ ọlọ́ kọ́ ọmọ bàníyà rẹ sọ́bọ́ lọ́n gbé wọ́n lọ́n gbé lórí ìdíwọ̀n yìí bá a kó kó Facebook ọ̀wá lọ́jà kan tí ń tà má àfọjà wa àfa. limaza tabda al-fitnatu minkum. èéṣe tó ṣe pé ẹ̀yin lè bẹ̀rẹ̀ fìtínà yìí ẹ̀yin àfa wọn. limaza tabda al-fitnatu minkum. èéṣe tó ṣe pé lọ́dọ̀ yìí fìtínà ti bẹ̀rẹ̀. Kílódé àní ẹwà táyé ṣe ni àní ẹwà máyé dání àní ẹwà yanjú ntọ́ bá rújú àní ẹwà tó ntọ́ bá dàrú ntọ́ bá bàjẹ́ àní ẹwà tó lóyún kí ló wá dé lórí bẹ́yìn àfa ẹ̀yin gawálẹ̀ ọ̀dọ́ ẹ̀yin fìtínà yìí ti wá bẹ̀rẹ̀ báyìí. تبدأ الفتنة منكم إليكم تنتهي من غير صلح. Tálàwà ti kọ́ wá fún àní ní sí báyìí. Tálàwà ti kọ́ wá fún àní àwọn àfá tí ń rí bí tí ń rí tálàwà ti kọ́ wá tún sí. Àfọlọ́n báyìí. وأنتم بين قومكم سراج. Ẹ̀yin àfá láàrin gbogbo ìgbọ́ tẹ́ ń ṣe wáàsí fún àwọn ọmọ kéwú yín, àwọn èèyàn yín, àwọn tí ń pọ̀ tẹ́ ń bá ní, àwọn tẹ́ ń tún ṣe ẹ̀mọ̀bẹ̀ tí láàrin wọn ni ẹ̀dà bí àtùpà ẹ̀rọ̀bá tí ń wọra wọn nísìn àtùpà yìí ní jẹ́ àmọ́ ayé ara rẹ̀ bí àtùpà rẹ̀ rí. وصار سراجكم فينا كجنح. ẹ̀rí ní fífílà yín bá di nǹkan míì ìrìnà tẹ́ ń jẹ́ bá di nǹkan míì ẹ̀wà rínà fún ìyàmá ẹ̀sì rínà fún ara yín mọ́ èébú lọ́wọ́ gba ayé báyìí ọlọ́lọ́rọ̀ yìí ká bí ènìyàn náà nígbà náà sùn lẹ́nìkan ṣẹ́ ìyàbẹ̀ nìkan ló èdè ń bá tèmi lẹ́nu ọmọkùnrin kan bẹ tí máa kọ ní olólófo ló ń bínú ológbò mo rò pé rí bàbá rẹ fọ́. لماذا تبدأ الفتنة منكم ọ̀kálà wa kálà lọ́dọ̀ bàbá rẹ ní. إليكم. wọ́n bá lọ ọ̀họ́ làwọn kálà ní ọ̀rọ̀ àríwá mọ̀sọ̀ ni ó gbé lọ bàbá rẹ ní. إليكم تنتهي من غير صلح. ń bọ̀ làwọn lọ.